mo kí gbogbo ìgbòlé pátápátá àti òòṣà ọjà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé bàbá ẹni òun náà lè gúnlé ìyá ẹni lòòṣà ọjà gbogbo ìlọ́kùnrin àti ìlọ́bìnrin pátápátá mo kí yín kú dédé àsìkò yìí Adéọlá mi Ọlátúnjí òun lórúkọ tèmi. Yorùbá tí mo mú wálé ní láti ṣe àtúnṣe sí tó jẹ́ Yorùbá abú tó jẹ́ Yorùbá ìmọ̀ òun náà ni wípé wọn ní olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ ìlẹ́ni kí ló ṣe olóòótọ́ àti ẹni ṣàjẹ́ nǹkan tí a fi sùn olóòótọ́ jẹ́ni tó jẹ́ wípé bẹ́ẹ̀ pápẹ́lẹ́bẹ́ òótọ́ òun náà ni ó sọ tó bó nígbàgbọ́ nínú wípé bá a wí á kú bá a sì wí bá a wí náà ọ̀run là ń lọ tá a bá wá ń sọ̀rọ̀ nípa wípé olóòótọ́ kì í lẹ́ni ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé ìpèdè yìí kò tọ̀nà rárá bí ti wù ti mọ n tó yẹ ká mọ̀ wí òun náà ni wípé olóòótọ́ kì í nẹ́ni kì í ní ẹni ẹ rí wípé bóyá bí irú nísìnyí tí a bá jẹ́ bí akẹgbẹ́ tá a jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ wípé láàárín wa wọ́n ti mọ̀ pé nìkan nínú wa bẹ́ẹ̀ pa òótọ́ ọ̀rọ̀ ni ó sọ irú ẹni bẹ́ẹ̀ a rí pé àwọn tí ó bá jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ tó kù wọn ó ti rọra mọ́ ọkùn sínú wọn ó ti rọra mọ́ ṣe nínú ibi ni rẹ̀ díẹ̀díẹ̀ ní pàtàkì jùlọ tó bá tiẹ̀ tó jẹ́ pé bí àwọn tí ń ṣiṣẹ́ bóyá bí iṣẹ́ ọba tó bá ti débi iṣẹ́ tó bá kọ wípé òun dé ilé iṣẹ́ o ní aago 7 ó kọjá 20 ìṣẹ́jú tó sì kọ síbẹ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ti dé irú àwọn bẹ́ẹ̀ inú ọmọ bí wọn ni pé kí ló wá dé tó kọ aago 7 kọjá 20 ìṣẹ́jú n tó yẹ kó kọ bí aago 7 kù ìṣẹ́jú 10 kí ni tiẹ̀ mọ́ ṣarábìnrin àfi kó mọ̀ sòótọ́ ní gbogbo ìgbà òótọ́ sísọ yìí àwọn arípa wọn kó ba lọ́jọ́ kan irú nǹkan báyìí ẹni tó bá ti ń sọ òtítọ́ tàbí ẹni tó bá ń ṣe òtítọ́ kì í lẹ́ni kì í léèyàn láti ṣúgbà rẹ̀ náà nítumọ̀ rẹ̀ wọ́n máa ń fi bẹ́ẹ̀ dìtẹ̀ mọ́rú wọn pé àṣọ nìkan tiẹ̀ wá ni àwọn olóòótọ́ ọnú òórí wọn àwọn áńgẹ́lì àwọn màláìkà àbọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Elédùmarè oríṣiríṣi orúkọ kò ní wọ́n máa ń perú àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí ìdí èyí kò ní ní ẹni láti ṣúgbà rẹ̀ kò ní ní ẹni láti fẹ́ràn rẹ̀ bó ti tó àti bó ti yẹ ojú ayé òun ni wọ́n máa ń ṣe sírú wọn nítorí náà nǹkan olóòótọ́ kì í ní ẹni kan o kò sí tó lóòótọ́ fẹ́ fi ẹni ṣe bí kò ṣe olóòótọ́ kì í lẹ́ni.